Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀nyín. Ẹ máa bá wa ká lọ. ọ̀rọ̀ nípa bàbá wòlíì Olúalọ́tà ń bá bọ̀. ayé ń sọ díẹ̀ tí mo fi dákẹ́ lórí ẹ̀ tí mi fi sọ̀rọ̀ mọ́. ìdákẹ́ mi yẹn ló wá bí ètò tí mo fẹ́ ṣe lálẹ́ yìí, torí pé bọ́nà bá ṣe rí làwa ṣe sọ. ẹ má gbàgbé ńgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀, mo sọ pé bàbá wòlíì Olúalọ́, ibo nìyàwó yín wà? ẹ provide ìyàwó yín jáde káwọn ayé orí, káwọn tí wọ́n ń sọ̀rọ̀ kó lè bá a pẹnu mọ́. mo ṣe part 1. ẹlẹ́ẹ̀kejì tí màá ṣe ó ní mo ti sọ̀rọ̀ ni mo ti interview Fúnkẹ́ tó jẹ́ ẹ̀gbọ́n ìyàwó Pastor Olúalọ́, ìyẹn Fúnkẹ́ Òbé. ẹlẹ́ẹ̀kẹta tí màá ṣe, mo interview ìyábọ̀ gangan, ìyẹn grandma, ìyá at 80+. mo interview àwọn náà, mo gbé wọn wá sórí ètò yìí. ṣùgbọ́n nígbà tí interview yẹn jáde tó go viral, inú mi dùn, àwọn èèyàn post ẹ̀ lóríṣiríṣi. arábìnrin kan wá mẹ́sẹ̀gì mi, òun náà ó sọ pé òun wà lára àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀. gbà tó mẹ́sẹ̀gì mi ò tí ní play voice note tó sọ, ó láti máa bá mi jà pé torí pé mi ò wá látọ̀dọ̀ Rótìmí Daniel pé mi nẹ́tọ̀ àti interview àwọn mọ́. ẹ̀yin tẹ́ ẹ béèrè díẹ̀ ni mò ń fún yín o. ó ní torí pé mi ò wá láti ọ̀dọ̀ Rótìmí Daniel pé kí n má ṣe interview kí n sì mọ́ sọ̀ lórí ẹ̀ mọ́. mo ní ẹ ṣé o. ìjà mọ̀ ẹ́ pé program tí mo ṣe yìí ò lè jẹ́ kí àwọn kan pè mí láti France. ẹni yẹn jẹ́ president fún ẹgbẹ́ ọmọ Èkìtì ní France. bàtọ́ pè mí, wọ́n ní kí n bá wọn ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan lórí Ìyábọ̀ yẹn. gbàdá sọ pé France ló wà. ìgbà tí mo dẹ̀ ṣèwádìí, mo wá pe Fúnkẹ́ àkọ́kọ́ tí mo pè tó jẹ́ ẹ̀gbọ́n Ìyábọ̀, ìyẹn ìyàwó Olúalọ́. ó ní kí n jọ kí n má pe nọ́mbà wọn mọ́ o, nítorí pé kì í ṣe ọ̀dọ̀ Rótìmí Daniel mo ti wá. ó wá jẹ́ oyé mi pé ohun tí Rótìmí Daniel nìkan bá ti bá wọn sọ, ó nìkan ni wọ́n fi fáfẹ́fẹ́. olófà fẹ́yìn tẹ̀ ń béèrè pé kí ni díẹ̀ tẹ́ ẹ̀ sì gbọ́n kankan pa ẹ̀ mọ́ láti orí ètò yìí. mo wá bẹ̀rẹ̀ sí ń ṣèwádìí, ibẹ̀ mo ti wá pàdé arákùnrin kan tó ń jẹ́ Kọ́láwọlé Tèmítọ́pẹ́. arákùnrin yìí báwo ló ṣe jẹ́? ta ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́? kí ni tó wà láàrin Kọ́láwọlé Tèmítọ́pẹ́ tẹ́ ń wo fọ́tò ẹ̀ ń sàlẹ̀ yìí? ẹni tó wọ black yẹn ni Rótìmí Daniel, ẹni tó wọ polo yẹn tó fọwọ́ sárùgbọ̀n òun ló ń jẹ́ Kọ́láwọlé Tèmítọ́pẹ́. kí ni tó wà láàrin òun àti Rótìmí Daniel tó ní í ṣe pẹ̀lú ìròyìn ìyàwó Olúalọ́? ẹ fẹ́ gbàsórí ẹ̀ lálẹ́ yìí, ẹ bá mi share program yìí dáadáa, ẹ share ẹ̀ gan. ẹ já ṣe bẹ́ẹ̀, a ó pè wọ́n sórí live program lálẹ́ yìí, wọ́n á sì bá wa sọ̀rọ̀, wọ́n á dárúkọ wọn, wọ́n á sì sọ gbogbo nǹkan bábà nípa ẹ̀. ẹ share nọ́mbà tẹ́ fi bá mi sọ̀rọ̀ WhatsApp rẹ o, +234 70 31 85 7277. nọ́mbà tá a fi jọ sọ̀rọ̀ WhatsApp nìyẹn. ẹ lè mẹ́sẹ̀gì mi ń bẹ̀, màá reply gbogbo mẹ́sẹ̀gì yín pátápátá. eléyà jẹ́ ẹ̀kọ́ fún àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, tó táyé bá ti ń béèrè nǹkan kó tó di pé nǹkan míì ń wọ̀ ọ́ ká tètè máa dáhùn, torí èní kọ́ torí ọ̀la ni, torí kò sẹ́ni tí ó mọ̀ tó ṣẹlẹ̀ lọ́la, kò sẹ́ni tó máa mọ̀ o. òun ẹ̀ náà fàní àti gbóhùn yẹn báyìí, ohun tẹ́ máa padà gbọ́ báyìí, ohun bàbá ohun Kọ́láwọlé Tèmítọ́pẹ́ lẹ́gbọ̀ọ́. ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n, pásítọ̀ ni wọ́n, ṣùgbọ́n ká tó dìrán sí Ọlọ́run àwọn náà ti ní àwọn èèyàn. hello, ẹ káalẹ́ o. ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn àgbáyé pátápátá tí wọ́n ń wò yín tí wọ́n sì ń gbọ́ wá lásìkò yìí. orúkọ mi ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́. Kọ́láwọlé Tèmítọ́pẹ́. Mr. Kọ́láwọlé Tèmítọ́pẹ́, ẹ jẹ́ n sọ pé Pastor Kọ́láwọlé Tèmítọ́pẹ́, torí pé ẹ ti dìránṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ yẹn bá sì jẹ́ pásítọ̀, èmi á máa bẹ̀rù irú ẹ̀dá bẹ́ẹ̀, torí pé kìrìsìtẹ́nì ni mí. gbogbo tá a bá sọ lórí ètò lálẹ́ yìí, mo fọlọ́ ń bẹ̀ yín, ẹ má sọ̀rọ̀ ìbínú sẹ́nikẹ́ni. ṣé ń gbọ́ sà? tínú bá bí yín, ẹ fi ẹ̀mí Ọlọ́run gbé, ẹ má sọ̀rọ̀ ìbínú sẹ́nikẹ́ni. ẹ jẹ́ bọ́ sórí ẹ̀ pàápàá torí àwọn tó ń wò wá. ta ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́ kẹ́ ẹ̀ tó gba Jésù? mo jẹ́ nìkan tó jẹ́ mo jẹ́ ọmọ líle tẹ́lẹ̀ ṣá látilẹ̀. so mo gbogbo àwọn oríṣiríṣi ìlàkọjá tí mo là kọjá pé kéèyàn jalè, àwọn ọdún méjì mo ti ń jalè, so pé kéèyàn ṣe oríṣiríṣi nǹkan débi pé bàbá mi ló kọ́ ẹ mọ̀ pé wọ́n sọ lórí kìíní ìyẹn ọ̀dọ̀ ń ṣe new team mọ́, èmi fúnra mi gan máa ń sọ pé bàbá mi ló kọ́kọ́ gbé mi lọ ẹ̀wọ̀n at the age of 16. so
in 1986. I was born in 1969. 1969. Yes. So mo tún fúnra mi ẹ̀ẹ̀mejì bàbá tèmi gbé mi lẹ́wọ̀n. Then in 1986 and 1991 ẹ̀ẹ̀mejì tí bàbá mi gbé mi lẹ́wọ̀n nìyẹn. Ẹ̀wọ̀n àkọ́kọ́ tó gbé mi lọ mo lọ́dún mẹ́ta ń bẹ̀ ní Kaduna. Ẹ̀wọ̀n kejì mo lò ọdún kan àtúnṣe méjì ní Ọ̀wọ̀ prison. Ẹ̀wọ̀n kígbà yẹn mo ti já dot mo ti lé lógún ọdún. Ṣẹ́rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí àgàtẹ́ ló ń sọ pé bóyá Christian kìnnìkan kankan yẹn làwọn ti kìnnìkan. Mi ìfẹ́ sọ anything torí ẹ̀yin pastor ẹ̀yin Christian lẹ́sùn mi débi tí mo wà lónìí. My ambition is to become a medical doctor because my father is a pharmacist. He owns a chemist. He owns not a chemist. We were close to school. I'm a Dari Silver, so I know much about medical line. So my ambition, but pastor, ló náwó school mi jẹ tó jẹ́ kí n dín nǹkan tí mo dà lẹ́nu ní Kòròdú yìí náà tí mo wà báyìí ní 1985. 1985. So the same àwọn pastor náà ló tún ṣe lọ́nà ṣoríṣiríṣi tó ń gbé mi tira tó ń gbọ́mọ mi tira ṣe gbogbo ẹ̀já yẹ́mọ̀ ẹgbàdínlọ́gbọ̀n náà kò sí nǹkan kan darí ń bẹ̀ ẹ pé irọ́ náà ni the same pastor náà ló lóun bá mi gba ẹ̀pù lórí kínní kókówó sápò yóò tẹ́ndà àwọn the same pastor náà wọ́n ń pè yẹn ní ìlú Yọ̀mádé lẹ́kọ̀ọ́ pastor tó break out ń redeem anybody ló mọ̀ yẹn ìlú Yọ̀mádé tí wọ́n kó lọ ṣe birthday fún ìyàwó ẹ̀ bóyá iná gbọ́ngbà yẹn birthday flamboyant birthday nígbà tí Access Bank tó kú nígbà yẹn. Bẹ́ẹ̀ni. So àwọn yẹn ni wọ́n lọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ní VI. So ìgbà yẹn dẹ̀ ní táwọn ṣọ́ọ̀ṣì ti ṣe oríṣiríṣi fún mi tó yẹ kó ṣọ́ọ̀ṣì ló jẹ́ kó ọmọ mi wà lọ́fúnèjì orphanage home mo dẹ̀ wà láyé láì kú mi ọmọ mi dẹ̀ wà lọ́fúnèjì home láti February last year ló ti wà ń bẹ̀ February last year. So ọmọ yẹn dẹ̀ ní ìdùnnú mi òun láyọ̀ mi ti máa ń rí tí ò bá tiẹ̀ sí nǹkan kan tínú mi ń dùn wọ́n wá sọ mí di wèrè ọ̀sán kankan. Ìjọ kan mò ń wàásù ní Computer Village because I'm an evangelist then not now then. So mò ń wàásù ní Computer Village mo kàn gbé bọ́ṣọ ní òkò according to people that rescue me mo dẹ̀ ń sá wọnú ọjà lọ Computer Village mo sọ mo wà ní entrance by under bridge mo dẹ̀ ń sá wọnú ọjà lọ mo dẹ̀ ń sá wọ bẹ̀lẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ lọ́wọ́ pé we repent now. The kingdom of God is at that was what I was saying according to the people that rescue me. Obìnrin tó jẹ́ kó evangelist mi mọ̀ rí ló rescue me. And wọ́n gbé mi lọ church. Àwọn káì tó wà ní Ìkẹjà ló dá owó fún mi based on pé wọ́n like message mi. Àtàwọn ìyálọ́jà tó wà ní Ìkẹjà ń dàbí lẹ́gbẹ̀ẹ́ títí mẹ́rin dá fún mi pé táwọn tí ń bá ti wá gbàdúrà fún wọn táwọn bá fún mi lówó mi kì í gbà. Torí ọ̀fẹ́ la fún wọn ọ̀fẹ́ náà ní káwa náà ká ṣe kíni. So ṣé mo wá jẹ́ kí inú mi wá ṣe bákan sọ̀rọ̀ pé anything ebi gbà kan mo post yẹn náà èmi fúnra mi. Ọ̀dọ́ kì í ṣe bí wèrè tó lọ Awíkókó ṣe ń sọ lèmi ṣe ń sọ ọ̀bẹ tèmi sọ ń gbà yẹn kí n tiẹ̀ tó mú Awíkókó mo post yẹ pé 95% of pastors in Nigeria and churches are scam. A businessman and women. Yes, 95%. And I never said there is no Jesus. There was no Jesus because nígbà tí mo sọ pé mi ti lọ church mọ́, I kept on preaching the gospel. Màá ru speaker mi sórí, màá gbé lọ máa push kiri Ìkòròdú roundabout Greek ọ̀rìn bẹ́ẹ̀ máa tún gbé lọ Ìkẹjà. Mo torí evangelism mo torí kí n lè wú ìṣó mo lọ sún under bridge Ìkẹjà fún jíjẹ ọ̀sẹ̀ kan. Mo wá lọ sí ṣọ́ọ̀ṣì tó yẹ pé bíi pé mo bá wọn bẹ̀rẹ̀ torí ìjọ inauguration nìkan ni mi sí ṣọ́ọ̀ṣì ìlú Yọ̀mádé jẹ́ bíi pé wọ́n rí past mi lórí social media tó ti interview mi wọ́n pe ọ̀bọ yẹn ní Lucky Udu wọ́n dẹ̀ rí past mi lórí social media and these same church people ló sọ pé ni wọ́n náà believe nínú Bíbélì so torí ẹ̀ ń gbà tí mo bọ̀ wèrè Rotimi Daniel bá ń sọ pé biblical God pé kinní kan máa ń wò ni because ó ṣẹlẹ̀ sọ́dọ̀ mi náà so pásítọ̀ tó bá ń gbọ́ kẹ́ mo bẹ́ ṣe ẹ̀yin gangan nìṣòro Christianity reason ni wípé irú nǹkan tó ṣẹlẹ̀ sí mi nígbà yẹn ó kẹ́ ń sìn ṣọ́ọ̀ṣì tí mo ń lọ tèmi ti dàtún bí tí mi ṣe anything tí ò sí ṣe rí nǹkan tí mo ń sọ ìtẹ́ bá fẹ́ gba nọ́mbà pastor church yẹn is a popular man is a public figure ìlú Yọ̀mádé I have the wife number I have the husband ǹjẹ́ believe pé àwọn people based on pé wọ́n rí fídíò past mi nígbà tí mo wà nínú ayé tán interview mi tí mo sọ past mi just like bí Káyọ̀dé William ṣe tọ́ tiẹ̀ nígbà yẹn. wọ́n á lò against yín. and these people that remove me. wọ́n lò against yín.
yes wọ́n wá lo against wọ́n remove mi kúrò ní platform tá a ti jẹ́ 136 mo wá dejected and rejected pé how could this happen mo wá lọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tó bá remove yan ní platform ó máa indicate orúkọ tó remove yẹn bẹ́ẹ̀ni. I went to go and meet that man on the following Sunday ó ní kẹ́mi wo video ó ní kẹ́mi wo onítàdélé mo lẹ́mìí ni na ó ní nǹkan tó ń fi rí mo wá ní ìgbòlẹ̀ fi 2 Corinthians chapter 5 verse 17 sí ẹ̀yin olùṣọ́ àgùntàn tó ní tí ènìyàn bá ti di àtúnbí ó ti di ẹ̀dá titun àtijọ́ ti kọjá lọ ohun àtijọ́ tèmi ò wá kọjá lọ lọ́dọ̀ àwọn celebrity pastor eléyìí o. wọ́n ti wá rántí ẹ̀. wọ́n wá fún mi nírántí ẹ̀ tó jẹ́ pé ó ń fún mi ní ó ń fẹ́ mi gan ní kinní wọ́n wá ní no pé dìmọ́ pé torí mi ò máa ń sọ ní gbogbo ibi ẹ̀ẹ̀mejìlá ni mo lọ gba ẹ̀wọ̀n. ẹ̀ẹ̀mejì 12 times lè lọ sọ́gbà ẹ̀wọ̀n. 12 times ni mo lọ bẹ́ẹ̀ ni. mo ń bọ̀ mo dẹ̀ ní 25 years 7 months lẹ́wọ̀n. ẹ jẹ́ kí n ṣe báyìí àwọn èèyàn tó ń wò wọ́n létọ́ sì ń gbọ́ wa inú mi dùn tí n bá gbọ́ ìlàkọjá káwọn èèyàn tó wá di àtúnbí inú mi máa ń dùn torí pé inú ìlàkọjá yẹn òun làwa ti máa kẹ́kọ̀ọ́ báyé ṣe rí fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kan lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ já fi ìlàkọjá yín sílẹ̀ báyìí mo ṣe ń padà bọ̀ lórí ẹ̀ báwo lẹ ṣe mọ̀ Rótìmí Daniel. Hello. ṣẹ́rí mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí àwọn ọ̀rọ̀ yẹn because wọ́n ti ń lo against me. ṣẹ́rí mo kàn mọ̀ Rótìmí Daniel níbi kan tí ó ti gbé post bàbá Olúwalú àti Ẹ̀sìnkáyà jáde síra wọn. ó wá kọ top secret of big pastor in CAC. ó wá kọ síbẹ̀ tí ó ní kíní ẹ̀kẹ́ lọ́wọ́ ṣe part 1 part 2 yá nǹkan tèmi rí nìyẹn. tí ó wá ń sọ wípé tá a bá rẹ́nikẹ́ni bó ṣe máa ń san gbogbo ṣe pé tó bá ní tí pásọ̀ kan ti fìyà jẹ àbí wọ́n ti ṣe nǹkan kan rí tẹ́lẹ̀ kó wá sọ. so kéèsì ìlú Yọ̀mádé yẹn ni mo kọ́kọ́ fẹ́ sọ fún. ló gbé yín dọ́dọ̀ ẹ̀. so later mo wá sí pending yẹn mo wá sọ ti bàbá Olúwalú fún. gẹ́gẹ́ bí fídíò kan tí ó ń gbó viral lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí Rótìmí Daniel wá sọ online ó ń pè ní olè ó ní káwọn èèyàn má bá yín dòwò pọ̀ ó ní ẹjọ́ lóòótọ́ ó lè dalẹ̀ òun ǹjẹ́ ẹ lè tàn mọ́lẹ̀ sáàrin yẹn. ẹ ṣe rí nǹkan tó ń dùn mí ni wípé àwọn èèyàn máa ń lága àti roko sí ọ̀dọ̀ ara wọn ju kinní lọ. ṣe rí ẹni tí mo pè tí mo dídì mẹ́sẹ̀jì tó ló sọ pé ni mo mẹ́sẹ̀jì òun ìyẹn Òjó Awógbèmí Máyégún Akéwì ó sì wù jáde ó ti ṣe ẹ̀rí 1 ẹ̀rí 2 kò dẹ̀ tí ì rí ẹ̀rí tèmi sọ síta orúkọ tèmi dẹ̀ ń bàjẹ́ lọ lórí social media up till now. èmi ló pé adẹ̀jọ́ lọ sílùú Ìfàkì wọ́n àlẹ́jì mi pé mo fi fóònù màmá jí 5,000 sórí fóònù mi pé mo fi ra káàdì. ó sọ bẹ́ẹ̀. náà àṣé ìyá olórí burúkú tí ò ní jèrè ọmọ yìí rísì tí mo fi sọ̀rọ̀ yìí ni wípé ṣe rí ìyá yìí ò ní ṣòro àwọn ọmọ ẹ̀ ìyá olórí burúkú yìí àtòkù má mọ̀nà ọ̀run má lọ mo sọ fún mo ní ìyá mi jù ẹ lọ mo ní màá fọlọ́pàá mú ọ mo sọ fún bẹ́ẹ̀ kó tó lè tó ṣe rí méjọ wọn pẹ nìkan ní méjọ nínú iṣu ìbóyá ti gbọ́rọ̀ méjọ jẹ́ ẹni tó kù fún bàbá fún Ìyábọ̀. ṣé ọjọ́ tí mo dé Èkìtì àkọ́kọ́ pé màmá àwa lẹ́yìn àbáyínbó lẹ́wọ̀ àwọn ta ló sọ mo describe pàwọ́ àtàwọn àjọ ó ní àìwọ́ ó lè wọ́n ló fi kíní mi ló fi fóònù ra káàdì tó gbé lọ ó lè wọ́n ló jí 5,000 àṣé ìyá olórí nǹkan mo fi ń sọ̀rọ̀ burúkú sí ìyá ẹ máa gbọ́ mi o àṣé ìyá olórí burúkú ti lọ sí MTN office before that time. MTN ti clear ẹ wọ́n ti gbé jáde nínú kọ̀mpútà wọ́n ní màmá anybody ò jí owó yín orí fóònù yín lówó yín wá wọ́n fi ra dátà ni. ìjọba ilé ìgbéyàwó lórí burúkú yìí ó sì gbọ́ àìdó wá sọ fún obìnrin tí a jọ lọ ṣe interview fún wọn ìyẹn náà wá sọ fún Awíkòǹkò lẹ́yìn òdì ó wá sọ fún olórí burúkú ẹ̀ tí ò ní jèrè tọmọtọmọ ó ń sọ pé mi ọlọ́mọ kan ọmọ mélòó ni ìyá òun bí ṣèbọ́ ọmọ kan lòun náà bí ṣèbọ́ òun ò níyàwó nílé tó òun bẹ́ẹ̀ ń sọ ọtẹ nìkan náà sí irú yẹn sì ìyá gbọ̀ngàn ọmọ kan ló bí òun náà ò níyàwó nílé so who is fooling who náà sì èèyàn tó ń sọ pé òun máa ń wádìí nǹkan gbòòtọ́ dání lórí pílátífọ́ọ̀mù mo yin àwọn lórí burúkú amukumẹ́kọ̀ọ́ tí wọ́n ń tẹ̀lé tọ́jọ́ máa ṣègbè dànù ó ń sọ pé òun gbódòdó dání wọ́n dẹ̀ dédé sọ nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ tó mọ̀ pé it can lead to defamation of character. You just posting someone on your platform based on pé o láwọn follower you just defame my character just like that you are saying it specifically that night pé ẹwẹ́ mi nǹkan báyìí ló lọ sí fóònù ìyá ìjẹ̀ṣà jẹ́mọ̀ pé olórí burúkú ẹ̀ orí fóònù ìyá ìjẹ̀ṣà ra kiri sínú kinní ẹ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé ìyá láyàrá mo wá sọ fún wọn mo ní àdàbí
tó bá jẹ́ pé nǹkan tọmọkùnrin sọ ń pa mi òótọ́ ni kí gbogbo ègún kó mọ́ mi tẹ̀yìn sọ mo níbẹ̀ tó bá ti jẹ́ pé rọ́ gbogbo ègún yẹn a máa mú àwọn fámìlì yín àwọn òbí yín times 10. reason ni wípé olódodo máa ń láyà bí kìnìún a clear conscience to no accusation. secondly ó ní mo ta fídíò bóyá ẹgbọ́n yẹn náà ó ní mo ta fídíò ní 150. ṣe rí olórí burúkú tí wọ́n torí ẹ̀ sọ̀rọ̀ sí mi ìfẹ́ porúkọ ẹ̀ nínú interview Máyégún bẹ́ẹ̀ olórí burúkú yẹn ń sìn wọ́n bá mi sọ̀rọ̀ bí mi mọ̀ nǹkan tó àti Rótìmí Daniel ẹjọ́ ti pọ̀ ọmọ àlẹ́ ẹ̀ Ifátóyìn lórúkọ ẹ̀ Ifátóyìn lórúkọ ẹ̀ òun ló ń ṣe ọmọ Odùduwà bóyá ẹ̀mọ obìnrin báyìí ẹ̀ tó wà London tó ń ṣe ọmọ Odùduwà tàtà ọmọ Yorùbá tàtà or something like that máa mo lè sẹ́ndì kí yẹn sí òun ló ń ṣe so ìyẹn ń sìn òun ni mo sẹ́ndì fídíò sí fídíò tí mo dẹ̀ sẹ́ndì sí kì í ṣe pé bóyá mo ta fún wọn pé ìgbà tí mo sẹ́ndì fídíò yẹn sí wá ń tọ́ pé gbéye bá àbájọ negotiate tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé tí mo sẹ́ndì fídíò yẹn sí o pé Tóyìn sọ pé kí n gba 10,000 or gba 5 naira or kí n bí ajọ bágẹ̀ ni o kí n ṣẹ̀sìn tọmọtọmọ kí n ṣẹ̀sìn awọ́rò kí n gbọ́rí burúkú kúrò láyé ṣùgbọ́n tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ Rótìmí Daniel ẹ̀sìn ló máa bá kúrò lórí social media kò ní láyọ̀ kalẹ̀ tó bá ti jẹ́ pé ọlọ́pàá fún mi. ẹ má ṣe pé. now ẹ jẹ́ ń ṣe pé àbíjẹ́ bá fẹ́ kí n kọ́ ti kọ́ yìí nìkan ló kù kí n má tiẹ̀ fún yín lọ́pẹ́sì rárá. ẹ má sọ now mo ń sọ nǹkan tó ń dùn mí ẹni kí n má ṣe pé now irọ́ náà bá tún tó pamọ́ mi nìyẹn o tí ó ti mẹ́ so èmi àti ẹ̀ ń sìn nígbà tí mo ti mọ̀ ó wá promise mi ó lò máa help ọmọ mi ó interview mi ó ṣe mo sọ̀rọ̀ ọmọ mi ọmọ yẹn la máa kọ́kọ́ help kínní kan ó ní kí la fẹ́ ṣe ìyẹn Rótìmí Daniel bẹ́ẹ̀ni ó ní kí la fẹ́ ṣe ó ní gbà ṣe gbà àwòṣàwò ó ṣàní kí n lọ sí school mo wá lọ school 3 mo ẹ ṣáà ra àwọn ìwé tó post náà tẹ́ bá wo kínní yẹn tó ní àwọn ìwé tó lọ gbà wá ní school ọmọ lélẹ́yìn tó ló ń fẹ́ pọ̀ ọmọ mi mo wá fún láwọn kínní wọn ẹ̀ torí mo máa ń láì kí n wà transparent fún yàn ṣé ọ̀dà látìgbà tí mo ti gbà pé 2021 bẹ́ẹ̀ ni mo máa ń sọ anywhere tó bá ti interview mi lórí social media mo máa ń sọ ìwọ tí yàrá yà bá sọ pé láti 2021 September sí pé bóyá mo wá jí nǹkan ẹ rí tàbí kó bí mo ti já rí tàbí kó bí mo ti lu jìbìtì rí bó ti gba ọ̀rọ̀ mi àtàgbàlá Gabriel tí wọ́n tún fi ń sọ̀rọ̀ mo bá yẹn ṣiṣẹ́ ni tí òkè inú ẹ̀ wò sà báwo lẹ ṣe máa jìyà pẹ̀lú ọmọ tẹ́ ẹ̀ ń sọ under brick ẹ̀ dẹ̀ máa lọ sí ṣọ́ọ̀ṣì ẹnìkan lọ wàásù ní Sunday ẹ̀ máa tún ṣe Sunday school ẹni ẹ̀ dẹ̀ ń fáwọn èèyàn ní mílíọ̀nù lórí online ẹ̀ wá ní sọ̀rọ̀ ni. ìyẹn ni pé ẹ bá Àgbàlá Gabriel ṣiṣẹ́ rí kò fún yín lóhùn bàtẹ́ bá ṣiṣẹ́. mo bá Àgbàlá Gabriel ṣiṣẹ́ pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ ní AP ní Kòròdú. ọdún mélòó? no oṣù mẹ́jọ close to 1 year. tí mo dẹ̀ ń sun under bridge tí màá múra under bridge máa lọ ṣọ́ọ̀ṣì. ẹ dẹ̀ ń wàásù ṣọ́ọ̀ṣì. mo dẹ̀ ń wá fídíò gbogbo ẹ wà lọ́wọ́ mi mo dẹ̀ ń wàásù bẹ́ẹ̀. Àgbàlá Gabriel fún yín 1 naira. kò fún mi ní 1 naira sẹ́wọ̀n ló jẹ́ kí n gbé aṣọ social media so tẹ bá ń gbọ́ pé ok ẹnìkan tó tún porúkọ ẹ̀ náà ìpè mi ló kàn ìyẹn wọ́n ní wọ́n ràn mí lọ́wọ́ wọ́n pẹ̀ nìkan ẹ̀pà gbóyímíká abroad ló náà wà bóyá máa ti gbọ́ yẹn ìyẹn wá fún lówó kó fún mi bí yẹn ṣe jẹ́ mọ́lẹ̀ nìyẹn kó yẹn á sọ fún mi. bẹ́ẹ̀ni ṣé ti yé yín ìyẹn náà mo lálé ẹ̀ fún gbogbo nǹkan tí mò ń gbé wá sórí social media ó gbọ́dọ̀ pé lórí burúkú ló pọ̀ lórí social media ni nísìnyí wípé wọn ò ní mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ tó bá kọ́ ni wọ́n ti sọ̀rọ̀ èpè ni wọ́n máa gbóluwà ẹ̀ṣẹ̀ they will never care to come to you and verify if it is true or not. bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń ṣépè fún mi lórí ọ̀rọ̀ eléyìí báyìí tó ń ṣe pé ọ̀dàlẹ̀ ni ẹ kinní kan ikú àìtọ́jọ́ ikú ẹ̀sín ni mo fi ń ṣàdúrà fún wọn náà padà because mi ò jẹ̀bi ẹni tó bá jẹ̀bi ló ń kú bì. agbọ́ kinní kan màá dẹ̀ fẹ́ kẹ́ clear wọ́n sọ pé Rótìmí Daniel ó fún yín lówó kẹ́tù lọ interview àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ni pé wọ́n ní Rótìmí Daniel sọ wípé ìgbà tó ní ìgbà tẹ́ débẹ̀ owó kan wà tani kẹ́ fún màmá tẹ́ kó lẹ̀. ẹ ṣe ẹ ní sùúrù náà ṣé mo pé tí mo ṣe rántí ń sìn ni ọ̀rọ̀ tẹ́ bèèrè tó ń sìn yẹn ẹni ṣé lóòótọ́ ni mo fi fóònù màmá ra káàdì àbí. irọ́ ó lóun fún yín lówó pé òun fún yín lówó ṣẹ́kẹ̀ tó lọ. before ó tẹ́ bèèrè before now. ẹni. mo ní question tẹ́ bèèrè before now ó ní pé káàdì ọ̀nù ká pé ṣé lóòótọ́ ni. ẹ ti sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ẹ ti yẹ sí. ṣé mo wípé ẹni sùúrù ṣé mo pé àṣírí yẹn tú níbẹ̀ jẹ́ mọ ìyá yẹn tí mo sọ pé lórí bí mo kọ́ gbé ya ṣe pè ní wípé ìyá tún wá sọ fún wọn wọ́n send voice note sí mi ní àná ìyá tún pàpà yín sọ fún wọn wọ́n béèrè pé ṣàtìlẹ́ mtn ṣàtìyànjú ẹgbọ́n nǹkan tí ìyá rẹ̀ fún wọn màá send the voice note mi lè fi fóònù send ẹ̀ ní nísìnyí bóyá ṣe call lórí ẹ̀ ǹjẹ́ mi ní wípé ìyá tún sọ fún wọn wípé a lọ sí mtn office o pé ẹnìyẹn ò tètè dé pé a kò rí kíní ọ̀hún ṣe a ò rí ṣe ìyẹn wọn tó gba wásádó
ẹni tó parọ́ mọ́ mi ni mo sọ fún yín tó sọ fún Rótìmí Daniel obìnrin tájọ lọ́bẹ̀ ìyẹn wá ń tó bá aṣáájú wọn àbá ṣe ìyá ní òǹkàn ṣe nǹkan kan mọ́ ìyá olórí burúkú ò dẹ̀ sọ fún wọn pé wọ́n ti ṣe ìjẹ́mọ̀ pé ìyá tún ṣe fídíò ṣé ń gẹ̀tì mi ìyá tún ṣe fídíò láì pé kí ọmọ Nàìjíríà dáríjì pé èmi kọ́ ló gbowó òun pé mi kò rí bẹ́ẹ̀. ẹ wá dáhùn ìbéèrè méjì tó bí léèrè. so mo kọ́kọ́ mọ̀ pé criminal nìyá yẹn ló jẹ́ kí n padà síbẹ̀ yẹn mo rántí pé mi tí ì sọ délẹ̀ tán. mo ti ń gbọ́ yín báyìí. so ẹ padà béèrè lè tẹ béèrè ń sìn sá. ohun tí mo béèrè ni wípé Rótìmí Daniel a gbọ́ wípé gbà tó gbéṣẹ́ fún yín pé kẹ́ lọ sọ́dọ̀ ìyá yẹn ó sanwó iṣẹ́ fún yín. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé Bíbélì ní gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ó kọ́kọ́ fún mi ní nǹkan tí ẹ̀rí ẹ̀ fi ń pa mí ṣe rí látìgbà tèmi àti ẹ̀ ti mọ́ra ó sọ pé ó máa ń san owó ọmọ mi tí n bá fẹ́ lọ́wọ́ ọmọ mi ó máa ń fún lówó ṣe rí ó fún mi ní 15,000 for the first time tí mo fẹ́ lọ́wọ́ ọmọ mi mi ì dẹ̀ béèrè owó lọ́wọ́ ẹ̀ rí ó béèrè mi gbé ní mo fẹ́ lọ́wọ́ ọmọ mi ó béèrè pé èló ló máa gbé mi lọ èló ní kíní kan máa fi àmọ́ níbi kíní so ti ó dẹ̀ sẹ́yìn 15,000 sí mi then secondly ó tó bí some kíní later èmi tó gbé mo dídì tí ẹ̀ send message torí wọn sọ pé màmí bá mi à pé tí n bá rí nǹkan tí mò ń ṣe pé inú mi á dùn ìgbàṣegbà pé máa ń pọn mi tà ní garawa tí mo fi ń pọn mi gbogbo ẹ̀ mo sẹ́ǹdì ẹ̀ sí táwọn Haúsá yẹn máa ń lò yẹn ni máa ń rìn tí máa fi ń pọn mi tà ìjẹ́ bí gbogbo padà á fi bú mi lórí bẹ̀rẹ̀ so kò dẹ̀ sọ pé kò tiẹ̀ fún mi £1 ń gbà yẹn eléyìí kan dédé wá sẹ́yìn 20,000 sí mi nínú èmi ó wá rán mi níṣẹ́ dé tòrútòrú lọ́la. lọ́nà wo. then ṣe rí owó tó sẹ́ẹ̀dì sí mi yẹn títí di èmi nǹkan oṣù tó pa ẹ̀mí àti ẹ̀pọ̀ nìyẹn o but olórí burúkú ẹ̀ wá lọ kó rìsíìtì jọ rìsíìtì tó fi sẹ́ẹ̀dì owó mọ́tò ká fi lọ sílùú ká fi ṣe kínní kí tó fi lọ Ìbàdàn lọ gba petition lọ́wọ́ wọn ó wá lọ kó gbogbo ẹ̀jọ́ wọn wo iye owó tó ń ti sẹ́ẹ̀dì sí mi ẹni pé olórí burúkú ni tó ń ti dá sí mi ọ̀bọ yẹn ò ní kú síbi táṣọ ẹ̀ wá ikú pẹ̀ sí ní ìyá ẹ̀ máa kú Nàìjíríà mo ti sọ fún. tó ti yẹ yín bẹ́ẹ̀ ó wá lọ ń kó wọn yẹn wá lọ ń sẹ́ẹ̀tì ẹ̀ sórí social media pé kí wọ́n wo assistant wo iye owó tó ń ti fún mi owó tó fi rán mi jẹ́ kí n báyìí lọ ṣe nǹkan owó tí mo fi tó fi rán mi jẹ́ kí n báyìí lọ ṣe nǹkan how will you now bring that one on social media mo fi ràn mí lọ́wọ́ abánijẹ́ ní gbọ̀gbọ́ yẹn ṣẹ́rí èmi kàn rí kinní kan ní ọ̀rọ̀ ẹ̀ ó fẹ́ fa àwọn ìránṣẹ́ Ọlọ́run ó fẹ́ já wọn bọ́ ni Ọlọ́run rẹ̀ ní fún ṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti já yẹn ló fẹ́ jábọ́ tó ti yẹ bẹ́ẹ̀ Ọlọ́run mo regret pé mo mọ bọ̀bọ́ yẹn mo regret ìjọ́ tí mo pàdé bọ̀bọ́ yẹn mo fi bú mo regret because he's a devil of himself he's a devil mo regret èèyàn tó kó fún wa ká lọ kó fún màmá yẹn títí tó ní ká sọ fún màmá kó pariwo ọ̀rọ̀ wọn kò yẹ kí n sọ síta. ó ní ó fún yín lówó kẹ́ bá níbẹ̀ kẹ́ fún màmá ìyẹn ìyá Ìyábọ̀. bẹ́ẹ̀ni pé kí màmá lè fà á tún sí. kó yẹn bó wá sẹ́ndì voice note pé kí n sọ fún màmá pé kó pariwo ó sáré kọ̀tọ̀ ẹ̀ wá pariwo ó sáré kọ̀tọ̀ ó wá ní kí màmá kígbe síta pé ọmọ Nàìjíríà ó tún ní ká sọ fún màmá pé òun ló rán Rótìmí Daniel níṣẹ́. Ìyábọ̀ tẹ̀lé ìjọba ìta ìbáwọn mọ̀. ẹ wo mo ń wo àwọn bloggers wèrè ń gbà mí they don't know how to present issue they don't know how to follow issue okay for instance ìyá ń sọ fún àwa ní ìjẹrin ta tún lọ bẹ̀rẹ̀ pé mo ní màmá mo ní ṣèbẹ sọjà ìpẹ yìí kọlẹ gbèsè fún lóṣù ó ní ẹhún kan níbẹ̀ tó mọ òun ni ó lọmọ ológun mo lọmọ yìí wo ó ní Dayọ̀ tó wà ní London tẹ bá dẹ fọlọ program olórí burúkú wèrè yẹn láti lẹ ó máa ń sọ ni pé Ìyábọ̀ Òbé lòún mọ̀ ní my two tí wọ́n ti lọ ń jàmàlà mo ìwé gbọ́rọ̀ yẹn rí àwọn tó bá wà ń bí ẹ ṣe ó lóun ti mọ látàyà alálùmọ́lẹ̀ nígbà tó ń wá Nàìjíríà oníṣòwò ọ̀rẹ́ òun ni oníṣòwò ń dẹ̀lẹ̀ bèrè ọ̀rẹ́ òun ìyá olórí burúkú wa ń sọ wípé Dayọ̀ ló gbéṣẹ́ fún olóòrè Rótìmí Daniel nìkan jọmọ ra nílùú òyìnbó ẹgbẹ́ ọ̀pìdé ibo lárúkọ kó ti sọ́rí pé òun ọmọ màmá kọ̀ọ̀kan nílùú òyìnbó rí ibo ló ti sọ́rí. kò mẹ́ṣẹ̀ rí o. nǹkan tí mo fi ń sọ̀rọ̀ àwọn blọ́gà oníranù nìyẹn tó mọ bọ́n ṣe máa tákù iṣu tó yẹ kó owó kan náà ń lé. èmi sì mo rẹ́ẹ̀dì mo ti sọ fẹ́ nìkan mo fẹ́ máa ṣe èmi kan fẹ́ máa ṣe program ṣẹ́ni bí arúgbó kó ṣe ń ṣe yẹn èmi kan fẹ́ máa ṣe kí máa bọ́ǹkì ẹ̀ kí máa ṣe kí èmi náà kan máa jù ṣe mo kó rí pé kò sí Christian kankan tó ń rí àyè tó ń ráyè download dáadáa bẹ̀tẹ̀ mi kan fẹ́ máa fún bọ́mbà tó bọ́mbà torí mo ti rí wípé abanijẹ́ ni. ẹ jẹ́ kí èmi béèrè báyìí lọ́wọ́ yín. Fẹ́mi abanijẹ́ ni. ẹ jẹ́ kí èmi béèrè lọ́wọ́ yín. abanijẹ́ ni. lẹ́nu gbà tí ẹ bá Rótìmí Daniel Awíkòkò rìn pẹ̀lú ìgbésẹ̀ àti àwọn ìrìn yín àti ọ̀rọ̀ bàbá Olúalọ́ ẹ jẹ́ n béèrè báyìí nínú ọ̀rọ̀ ìyá ìyàwó Olúalọ́ yẹn ìyá Ìyábọ̀ ṣé lóòótọ́ ni wọ́n ń wọ́ ọmọ wọn. ṣe rí ibi tẹ́yàn sí. Ọlọ́run wà ń bẹ̀. Ọlọ́run wà ń bẹ̀ o. ṣe nígbà tí a lọ sọ́dọ̀ màmá for the first time. Àkọ́kọ́ màmá wa gbé wa lọ́dọ̀ Major ó náà ń ṣáàjì fóònù ń bẹ àwa ṣe ti Major tán. Useless woman tájọ lọ yẹn wá ní màmá ṣé kò sí fọ́tò wedding kankan lọ́wọ́ yín ni àbí Major ó bèèrè lọ Major Major ní kò sí lọ́wọ́ ó níbẹ̀ ó máa ń rí lórí fóònù màmá yẹn
ibi tí wọ́n ti jọ ya fọ́tò pẹ̀lú olúwalọ́ àtòun àti ìyàwó àti màmá àwa ni òkè màmá fóònù ń kọ́ ó ní òun ṣáájú olúwa lọ́dọ̀ òun kìtà bá débi àmà àwò àmà ṣe interview ti yín so ìgbà tá a wá jáde ní géètì mi ọ̀dọ́ ni wọ́n di market ilé yẹn ni wọ́n kọ́ papọ̀ ní wọ́n wá di market yẹn so mo kọ́ tí ìyá ìsọ̀ngbà tí mo bèrè lọ́wọ́ ẹ̀ ni tí n bá parọ́ mọ́ ìyá yẹn ṣé rí èmi mo believe lórí kíní kan sà wọ́n ní tí ògùn yẹn bá dáyàn lójú ó máa fi gbádùn yes mo lè fún nọ́mbà ìyàwó mi tá a ti kọ́ láti bí 7 years báyìí ó ti lé 7 years báyìí kó mọ̀ a máa sọ fún yín pé tí dáàdi Daniel bá ti ń pe ibi tó bá ti ń fi bẹ́ẹ̀lì búra tó bá ti ń pe tó ti ń búra pé òótọ́ ló ń sọ yes ní ń búra sàn o torí mo mọ̀ pé tó bá lọ lógun ọṣọ tí ẹ bẹ́ẹ̀ mi ń búra sàn mi ń bu now bá a ṣe ń jáde lẹ́nu gé mo wá gbé lọ́wọ́ ìyá yẹn mo ní màmá mo ní ṣe lóòótọ́ ni ti ẹ̀rọ ọmọ ìbá sọ̀rọ̀ náà ìmọ̀ ó ní yẹn ó ní lẹ́nujọ́ mẹ́ta mo nígbà ọ̀nìjọ́ mẹ́ta ó ní ìgbà tọ́rọ̀ yìí náà ṣẹlẹ̀ ní tó ń sọ̀rọ̀ ó sọnù kò sọnù yìí ó láwọn ẹ̀gbọ́n rẹ̀ sọ pé wọ́n rí bá sọ̀rọ̀. ṣẹ́rí èmi nǹkan tí mo rí lọ́rọ̀ yẹn with alpha tí mo ti báyà yẹn sọ̀rọ̀ tí mo ti bá ẹ̀gbọ́n sọ̀rọ̀ ẹ̀ ó tún láwọn ọ̀dà sísá àwọn kan tí mo bá sọ̀rọ̀ ẹ̀dọ̀mọ̀ pé wọ́n ní ìyá yẹn bí ọmọ mẹ́jọ sá. mẹ́jọ ló bí Ìyábọ̀ ní Àbíkẹ́. then at least ó dàbí pé mẹ́ta wà labroad. ǹjẹ́ mọ̀ pé ó ní kan tá à ń bá sọ̀rọ̀ ọjọ́ kan gbà tá a lọ sí FMC ǹjẹ́ mọ̀ pé yẹn ní kó má pè òun sí kó má pè jáde pé ẹ̀gbọ́n wọn pé àwọn ọmọ pé ó wà pé bẹ́ẹ̀ táwọn tún màmá ló ti sọ pé wọ́n ń wà ìyẹn obìnrin kan ni mo wá níṣẹ́ yẹn pé mo lè wá interview ẹ̀ lẹ́kọ̀ọ́ onírọ̀ àìrọ̀ dẹ́ mo fẹ́ kẹ́ wá wo àwọn tó wà lábroad yẹn tó ń jọkùnrin tó ń jẹ̀gbọ́n fún ṣé mo pé ọ̀rọ̀ ń sìn báyìí mo fẹ́ sọ pé kò sí country tó ń ti gbọ́rọ̀ ìrí tó ń ti gbọ́rọ̀ báyìí kò sí gbogbo àgbáyé ti gbọ́. now ọjà ṣe báyìí then àwọn ẹ̀gbọ́n yẹn á dẹ̀ wá keep mood wọ́n wá keep silent torí pé wọ́n jẹ́ fool tí wọ́n gbúrú ẹ̀ rárá when they come out. àbí wọ́n sọ̀rọ̀ náà. they will cry out they will talk to the bloggers over there in abroad. Yes. To help them out that they really want to see mo kàn fẹ́ káwọn èèyàn fọpọ lọ ṣe kọ́ máa lo sentiment kọ́ máa lo orí burúkú tí wọ́n èrò tìbí dáná yẹn lò who does that. tẹ́wọ̀n ò ní rí àbúrò wọn so those siblings are talking to that lady but èmi believe pé nǹkan tí wọ́n ṣe fi gbé pamọ́ fún ìyá ni wípé they believe that mama ti jẹ̀fọ́ in which I believe pé mama máa ṣe kí ni ó máa tún fẹ́ kí ẹ mọ̀ kí màmá bẹ̀bẹ̀ ń bì kan pé kí bàbá olúwa lọ́jọ́ kí ìjà parí ẹ bá gbọ́ kiri yẹn náà pé kó jọ so nísìnyí báyìí ó dàbẹ́ ni pé lóòótọ́ àwọn kí lórúkọ àwọn àbúrò tó àwọn ẹ̀gbọ́n tó kù tó ti yé bẹ́ẹ̀ yẹn wọn ò fẹ́ kọ́ fẹ́ra mọ́ torí ẹ ti mọ̀ pé lóòótọ́ ìṣù wà ní márèjì yẹn ṣe gẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ kò dẹ́ ń ṣe títún so ń sìn àwọn yẹn sì báyìí wọn wá fẹ́ kí màmá ní access sí tí wọ́n pè tí màmá bá ní access sí ó máa ń dandan kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ pé kò jọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe Ìyábọ̀ Yẹmisí òbí sà. gẹ́gẹ́ bí òye tẹ́ fi wò ó torí pé wà nù fíìmù yẹn. mo ní kò sí nǹkan tó ṣe báwa là ń lọ tá à ń bọ̀ ṣe báwa là ń bá àwọn ẹbí sọ̀rọ̀ tá à ń lọ sọ́ọ́ tá à ń lọ sí Guinea kò sí nǹkan tó ṣe bẹ́ẹ̀ pé ìtẹ́rí invisible ẹ̀ tó ìwà kìíní yẹn tí ó show visible yẹn ni pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń gbúrú ẹ̀ wọ́n dẹ̀ ń jẹ́ kó wà lábẹ́ bẹ́ẹ̀ bí mi ṣe ń wo màmá bí màmá yìí ṣe ń sọ̀rọ̀ yìí ó kẹ́ ẹ wo oríjọ́ tí wọ́n ní 5,000 sọnù lórí kí màmá àwọn awíkókó tó sẹ́ni 20,000 sí. ìjẹta náà wọ́n tún sọ pé kó sọ̀rọ̀ kan pé ẹ̀wọ̀n tí ì rí kíní yẹn o bó ṣe ìyá tún sọ ìyẹn tún wá béèrè ó ní bẹ́ẹ̀ ṣe ti rí 50,000 tá a tún sẹ́ǹdì sí owó kí náà sẹ́ǹdì sí. ìyẹn ni pé wọ́n awíkókó ń fún ìyá yìí lówó regularly. ó tún fún ní 50,000 again ó ní anybody tó bá ti wá kó má bá wọn sọ̀rọ̀ kó máa sọ pé àwọn làwọn rán kó máa sọ pé ìyá kíyà máa sọ pé òun lòun awíkókó ń ṣe. ibi tẹ́ ẹ dé ẹgẹ sáré sọ̀rọ̀ kan ṣẹ́rí ibi tẹ́ sọ̀rọ̀ yẹn dé ibi tẹ́ ẹ ti parọ́ ìgbà tí mo ṣe interview fún ìyá Ìyábọ̀ àti Fúnkẹ́ ẹ̀gbọ́n Ìyábọ̀ tí mo sọ pé ń padà pè ní mo pe ìyá ìgbà táwọn ará France pè mí ẹni tó jẹ́ president fún ẹgbẹ́ ọmọ Èkìtì ní France ó rí post mi ó dẹ̀ pè mí ìgbà tó pè mí wọ́n ní ṣé mi ni MC Wise mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí n jọ kí n bá wọn wádìí orúkọ tí Ìyábọ̀ fi ṣe visa àti passport wá sí France ńgbà yẹn mo wá mú fóònù mo wá pe Fúnkẹ́ yẹn ẹ̀gbọ́n ó sọ fún mi pé ó sọ̀rọ̀ sí mi ó ní kí n má pè ó mọ́ ó ní Rótìmí Daniel nìkan làwọn bá ní ọ̀rọ̀ sísọ ǹjẹ́ mọ̀ ẹ́ pé Rótìmí Daniel pè mí ó ní mi gbọ́dọ̀ pè wọ́n mọ́ mo wá pe ìyá mo ní rìkọ́dì ìyá yẹn sọ fún mi pé ẹ dábọ̀ ẹ má pè mí mọ́ o èmi èkó ẹ̀yin kọ́lẹ̀ ń wá ọmọ mi ni o ẹ má pè mí mọ́ Rótìmí Daniel nìkan ló lè pè mí ó dàbọ̀ ohun tí bàbá ìyá yẹn sọ fún mi nìyẹn. now nǹkan tí mo fẹ́ kí àwọn viewers yín àtàwọn listeners yín kọ́kọ́ dì mú bẹ̀ ni wípé ṣé mo pé ká ní pé Rótìmí Daniel transparent pẹ̀lú pé wọ́n wá nǹkan wọn kò yẹ kó jẹ́ ní kò yẹ kó wà ìjì bẹ́ẹ̀ yẹn náà pé at least ó yẹ kí everybody free láti lọ ìtàkùn màmá yẹn. ìgbà tó rọ̀ Timothy ń ṣẹlẹ̀ gbogbo àlà ń báyàwó ẹ̀ sọ̀rọ̀ náà. ẹ ṣe Timothy tó ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ńgbà yẹn lóòótọ́ ẹ̀ gbogbo àlà ń báyàwó ẹ̀ sọ̀rọ̀.
ẹ wo bá ti kíní náà tí kí lórúkọ ẹ̀ tó ń sọ eléyìí tó wà ní east yẹn ní ṣọ́ọ̀ṣì bọ̀bọ̀ tó wà l'Abuja gẹ́gẹ́ tó ń kọrin yẹn everybody ló free mọ́ náà. everybody free ìgbà tí mo ìdí Àgbàlá Gabriel gbogbo ìlànà bá bòde sọ̀rọ̀. nǹkan kan wà ìdí ìbẹ̀tẹ̀ bá tẹ́lifọ̀dì bá lọ bẹ́ǹsì sẹ́tẹ̀ pé àbí tẹ́ni kíní á ní irọ́ kíní ló ní Rotimi Daniel làwọn gbọ́dọ̀ fún o kẹ́nìbọ̀dì má bá wọn sọ̀rọ̀ o can you imagine. bẹ́ẹ̀ni. so Rotimi Daniel ń fún ìyá yẹn lówó ìwé tó yẹ pé ó rán wá sí ká fún lówó Major lórí jẹ́ẹ̀tì owó nísìnyí wọ́n tún gbé wébi lọ bá Major kó sáyìn Major ní láyé òun ní sáyìn ó nítorí òun rán wọn ṣé ó ní kàn fi ń lẹ́kọ̀ọ́ má kún un sọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀bẹ̀ la wí kó ń bẹ̀ pé kó lè dá kó lé ara ẹ̀ in ẹ mọ̀ pé Major ṣe voice note kan tó play pé kó yọ n kúrò nínú ẹ̀ tẹ́ bá rántí gbà yẹn dágbó kó play Major ní kó yọ n kúrò ní fíìmù yẹn ẹ dẹ̀ wo ìyá yìí ní 2023 ṣé nǹkan 2023 ni bàbá olúwa lọ send the voice note sí pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta òun ti sọ fún ìyàwó òun pé kó kó wọn wá pé tí ò bá ti kó wọn wá sọ ní sáà pọ̀ fún 3 days kó máa kọ́ dáa 2023 o ẹ wá sọ fún mi ṣó ti wá pé 3 years 4 years tó ń pariwo pé wọ́n ń wọ́ ọmọ nìyẹn ni àwọn olórí burúkú ṣe bá ṣe 2025 ni. ìyá sọ fún mi pé ọdún 5 rèé táwọn ti gbóhùn ọmọ àwọn mọ́. nǹkan tó kọ́ sọ initially nìyẹn initially ẹgbẹ́ ọdún 5 wọ́n ti gbé aṣọ ọdún mẹ́ta ó tó àbára wọn ṣẹ́ẹ́rì mo láìkì bí lóòótọ́ èmi lè ní ìṣù pẹ̀lú bàbá olúwa lọ́nà yà pé based on nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo láìkì bàbá yẹn ò ṣe sọ̀rọ̀ ẹni kìnìjì. number 1 social media kọ́ ló fún ìyàwó. bẹ́ẹ̀ni o. number 2 ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé olódodo aláya bíi kìnìún bàbá ń wò pé tó bá ti tóbi tẹ́ fẹ́ gbé tẹ́ bá ti débẹ̀ tán àwọn amọ̀ pé yes àwọn tó ń fẹ́ bá sọ̀rọ̀ wá ṣàlàyé wá sọ̀rọ̀ tó bí ó ṣe sọ̀rọ̀ yẹn wọ́n wà confident wọ́n ní pé yes kò sí nǹkan tó fẹ́ ṣe kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lóòótọ́ àwọn kókò gbó ni kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ó kè ní tàkéjì ń sìn petition kejì tó lóun fẹ́ torí obìnrin ní lọ́ọ̀yà ní Lagos Island petition kejì tó tún fẹ́ sáyẹ̀nsì tó kọ fún yín Major ògbé ìyẹn lé obìnrin yẹn kúrò ó lé obìnrin yẹn jáde ni pé òun sáyìn kọ̀ọ̀kan kọ́ má gbé kọ̀ọ̀kan wá sílé wọn. ẹni sùúrù o petition wo sáré kókó kọ petition mọ́ yín ni. ó wà lórí fóònù mi mọ̀ pé wọ́n kọ petition mọ́ Awíkókó ṣá. ok. ó kọ petition tó ní ká lọ gbé fún ìyá ó sáyìn àti bàbá fún wọn lówó ìjọbalẹ̀ mo fi bẹ bàbá oní bàbá tó fi sáìn ìjọbalẹ̀ ni mo wà fi bẹ bàbá yẹn reject owó yẹn pọ̀ nígbà ó lè dá àtújọ lọ náà owó tán kókó fún màmá ó tún lọ yọ 10,000 sílẹ̀ ń bẹ 30,000 lẹ́yìn kó fún màmá 30,000 ó wà lọ ń purọ́ mẹ́mi olúwa lọ ń purọ́ mẹ́mi. ẹ̀yin tẹ́ ń pè mí láti Dublin tẹ́ ń pè mí lọ́wọ́ bá mi náà Tony láti Dublin mi ò lè gbé pé yín báyìí ẹ jẹ́ wá ṣe báyìí Mr. Pastor Kọ́láwọlé Tèmítọ́pẹ́ ṣe ń gbọ́ mi sà. bẹ́ẹ̀ni ok. gẹ́gẹ́ bí ohun tí gbogbo ẹ̀ ṣe wá rí báyìí ohun tẹ̀ ń sọ fún wa báyìí ni pé gbogbo ìwà ẹ̀ṣẹ̀ àtijọ́ gbogbo èrè ẹ̀ṣẹ̀ àtijọ́ ẹ ti padà sínú Jésù. lágbára lọ mo ti padà. ẹ wá jẹ́ kí n wá gbé léyìí ẹ wá jẹ́ kí n sọ eléyìí gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń wò mí káàkiri àgbáńlá ayé mo fẹ́ kẹ́ ẹ jájọ ṣèrànlọ́wọ́ fún ẹni tó ń sọ̀rọ̀ yìí torí pé ẹni tá a jọ sọ̀rọ̀ lábí aṣọ ká tó wá sọ̀rọ̀ láì ní mo lè ti rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn nínú ọ̀rọ̀ títọ́ kódà jẹ́ sọ fún ilé ní gbogbo tẹ̀ ń sọ látàárọ̀ pátápátá lèmi gangan ti ṣèwádìí ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì kò dẹ̀ fẹ́ẹ̀ sí ní tó yàtọ̀ mbẹ́ kí n tó pè yín èmi gangan ti ṣèwádìí torí pé tàbí kò ṣẹlẹ̀ sí mi rí lọ́rọ̀ Rotimi Daniel àti fámìlì ìyàwó Olúwa lọ́ni màá sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí èmi gangan fúnra mi ti witness ẹ̀ rí ìgbà tí mo kọ́kọ́ bá Rotimi Daniel sọ̀rọ̀ kí n tó wá sọ̀rọ̀ láì lórí program yìí gbà yẹn ó sọ fún mi pé kí n lọ máa wo program kí n fi compose program mi ṣùgbọ́n àti kára láti send number ìyá ìyàwó Olúwa lọ sí mi ní ti wá bá wọn sọ̀rọ̀ ìyá ìyàwó Olúwa lọ sọ̀rọ̀ Fúnkẹ́ náà sọ̀rọ̀ ìyá ìyàwó Olúwa ló fún mi nọ́mbà Fúnkẹ́ tó jẹ́ ẹ̀gbọ́n Ìyábọ̀ so ọ̀rọ̀ yẹn ti lọ sí tó ṣe yẹ kó lọ ẹ wá já ṣe báyìí lọ́lọ́ báyìí. ẹ jọ sá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yìí sá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ǹjẹ́ bìlífù pé ẹni tí mo porúkọ ẹ̀ lẹ́ẹ̀kan yẹn tí mo ní Tóyìn Ifátóyìn yẹn tó ń ṣe kí n lórí kí ni ǹjẹ́ bìlífù pé láàárọ̀ ó bẹ̀rẹ̀ sí láṣì mi ní pé tí mo bá Rotimi Daniel jà mo ní wáyé tí wọ́n máa fo lè lọ mí nǹkan tí wọ́n ò lè gbà based on pé ẹni owó ilé mi ti expire ní oṣù yìí báyìí ó lè máa bá mi san ó wá ní àwọn tó ń pè mí yẹn tí wọ́n gbé mi lọ tí mo lọ sọ fún pé mo ti di Jésù yẹn tẹ bá rí nǹkan tí Máyégún ṣe nígbà tó interview mi ní Adó mo sọ fún ó ní kí ni mo fẹ́ ó ní ẹ̀sìn wọn mo ní mo ti di Jésù padà ó wá bí yẹn nínú torí àwọn ló gbé mi lọ ṣe ìṣẹ̀ṣe níbàdàn tí wọ́n ní kí n lọ join ọjọ́ tó ń tọdún èṣù níbàdàn ó wá ń dùn sí i ó wá ń dùn pé mo ṣe máa sọ pé mo ti di Jésù pé ìṣẹ̀ṣe ò fọ́ọ̀sì ẹni bọ́ọ̀sì tẹ́lẹ̀ náà ẹ kàn lọ bá mi sanwó lé mi ìyẹn ló wá ń dùn mí fún kìtẹ́rì nítorí pé mi ò jalè mi ti kọ́kọ́ mò ń lọ ṣọ́ọ̀ṣì lásán wọ́n kàn rí bá wọ́n dẹ̀ blọọkì wọ́n tún wá ní kí n má wá ṣọ́ọ̀ṣì mọ́ wọ́n tún wá sẹ́ndì orúkọ mi sí security àti picture mi my pass wọ́n ní criminal mi. ṣẹ́rí lẹ́yìn ilé ìta ń ṣe yìí mo fi Ọlọ́run tó nà ní ìníbúra ní ọ̀la yìí
lẹ́yìn eléyìí tá à ń ṣe lálẹ́ tó bá di ọ̀la a máa padà jáde wá fún ìrànlọ́wọ́ fún yín ṣé ẹ máa lè ṣe é pẹ̀lú wa. kò sí problem sir. torí pé ẹ ti di àtúnbínú Jésù Kristi ẹni tó bá sì jẹ́ Kristẹni gbọ́dọ̀ náà ọmọlàkejì ẹ̀ lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ikú ò ní pọmọ yín ẹ̀yin náà sì lè ẹ̀ ní dápẹ́yìndà níwájú Jésù tẹ̀gbẹ́sẹ̀ léyè ojú òde ní tèyín lágbára lọ́wọ́ Ọlọ́run tó bá àwọn bàbá wa Akin Williams tó jẹ́ àwọn ògbóǹtarìgì lẹ́nu iṣẹ́ yìí Káyọ̀dé Williams tó jẹ́ ògbóǹtarìgì àti okùn bàbá wòlíì kan tó wà lẹ́kọ̀ọ́ Fáṣàwẹ̀ bàbá Fáṣàwẹ̀ Ọlọ́run ti gbé wọn ga torí pé mo ti náfààní àti pàdé wọn lẹ́ẹ̀mejì táwọn náà ti sọ̀rọ̀ wọ́n sọ lórí stage báyìí ibi táwọn ti lọ jalè gbẹ̀yìn kí Jésù tó mú àwọn Ọlọ́run tó gbà wọn náà ga lẹ́nu iṣẹ́ yìí á gbé ẹ̀yin náà ga lágbára lọ́wọ́ Ọlọ́run. gbogbo ìdojúkọ yín lásìkò yìí ẹ fọkàn balẹ̀ ẹ dúró ti Jésù ẹ má kúrò lẹ́yìn o ọmọ tó nógo ó máa ní ogun o torí pé ògo tó wà níwájú yín ológun ṣe ṣáájú ìjáde o gbogbo ẹni tí ẹ sì ń wò mí pátápátá ẹjá tún pàdé lọ́la nígbà táwa ṣe ìrànlọ́wọ́ fún ọ̀gbẹ́ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́ láti ràn wọ́n lọ́wọ́ pàápàá wa tá a jẹ́ Kristẹni torí pé náà ọ̀rọ̀ wọ́n ti challenge Kristẹni pé wọ́n náà ràn wá lọ́wọ́ ṣùgbọ́n mo ń jẹ́ yín wọn pé Ọlọ́run ní káwọ́ orí rẹ̀ ẹ bá ń darúkọ yín lẹ́ẹ̀kan sí ká yọ̀ǹda yín lórí ètò láṣálẹ́ yìí. Kọ́láwọlé Tọ́pẹ́ lórúkọ mi sà. God bless you ẹ ṣé o ojú òní tì yín ẹ já yọ̀ǹda yín ẹ ṣé gan ni o. òun náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ gbọ́ lórí ètò láṣálẹ́ yẹn tẹ́ láǹfààní àti máa wò yín káàkiri Nàìjíríà òótọ́ ti ń fara hàn o ta ni Rótìmí Daniel kí ni àjọṣepọ̀ tó wà láàrin Rótìmí Daniel àti ìyá Ìyábọ̀ ta ni àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní Canada tí wọ́n ń dá sọ̀rọ̀ yìí ọ̀nà wo ni Rótìmí gba kí ló fà á tí Rótìmí Daniel fi fún ìyá Ìyábọ̀ lówó 50,000 20,000 10,000 15,000 tó wá di ọ̀sọ̀ọ̀sẹ̀ tó ń fún wọn lówó kí ìyá lè máa sọ̀rọ̀ jáde ẹjá pàdé lápá kejì màá wá tún pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ mọ̀ mí ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp +234 70 31 85 72 77 ikú ò ní pa mí kò ní pẹ̀yìn náà lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ fọ́lọ̀ mi lórí péèjì yìí Wise FM Ilé-Ifẹ̀ live mo ń retí ẹni tí ó bá dáhùn lórí interview tí mo ṣe yìí ẹ ti mọ̀ mí dáadáa Adéníyì Káyọ̀dé mi ń ságun torí pé iṣẹ́ tó rí rán mi ni mò ń ṣe o àtẹ̀mí àtẹ̀yìn.